IPMI kì í ṣe ìròyìn mọ́ pé àgbà ọ̀jẹ̀ òṣèré ni tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Àgbákò ti jáde láyé o. Lénìí ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2024 ààrẹ ẹgbẹ́ òṣèré TAMPAN Ọ̀túnba Bọ́lájí Amúsàn tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Mr Latin ló kéde ikú bàbá Àgbákò lórí ẹ̀rọ ayélujára Instagram láàárọ̀ èní. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí oṣù keje ọdún tó kọjá lẹ́gbẹ́ òṣèré TAMPAN ṣayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún 100 years lókè èpẹ̀ fún bàbá Àgbákò. Ayẹyẹ tí gbogbo ọ̀tọ̀kùlú ìlú lórílẹ̀‐èdè yìí péjú sí láti ṣe fún Charles Abdulsalam Olumo Agbako tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Àgbákò. Ẹ jẹ́ kó máa yé yín pé bàbá Àgbákò ti padà sọ́dọ̀ adẹ́dàá wọn lénìí lẹ́yìn tán lo 100 ọdún láyé 101. Tá a bá ní tanra wa Charles Olumo Agbako bàbá Àgbákò lòṣèré tó lóore ọ̀fẹ́ láti dàgbà jù nídìí iṣẹ́ tíátà kan tó dágbére fáyé. That is, he was the #1 actor in Nigerian history that ever lived this long among his contemporaries. IPMI tá a bá ní ká mú láti ayé àwọn òṣèré bíi Kọ́lá Ògúnmọ́lá, Hubert Ògúndé, Dúróládìpọ̀, Oyin Adéjọbí, Moses Ọláìyá tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Bàbá Sàlá, Ìṣọ̀lá Ògúnṣọlá tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Aisho Pepper, Adelove, Akin Ògúngbè, sí Ọlá Ògúngbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí ẹni tó pé 100 ọdún láyé nínú wọn ọ̀kan tó padà sọ́dọ̀ adẹ́dàá wọn. Ẹ wo oore ọ̀fẹ́ ńlá tàánú Ọlọ́run tó pọ̀ ní bàbá Àgbákò rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Nínú ìwádìí wa bàbá Àgbákò gan-an ló lóore ọ̀fẹ́ láti dàgbà jù nínú ìdílé wọn. In loving memory of late Pa Abdulsalam Olumo Agbako tọ́pọ̀ ènìyàn mọ̀ sí Àgbákò. Bí Charles Olumo Agbako lọ́jọ́ 9 oṣù keje ọdún 1923 ní ìlú Abẹ́òkúta. Bàbá Àgbákò bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nígbà tí wọ́n wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lóyìnbó ń pè ní primary school. Ọmọ ọdún méje, that is 7 years ni wọ́n wà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Nígbà tó yá wọ́n kọ́ nípa iṣẹ́ atọ́kọ̀ṣe tó lóyìnbó ń pè ní mechanic. Bákan náà ni wọ́n kọ́ nípa ẹ̀ṣẹ́ jíjà tó lóyìnbó ń pè ní boxing. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní sàn-án lọ́dún 1953 ní ìlú Èkó. Ẹ wò ó, kíṣẹ́ tíátà tó di nǹkan táwọn ènìyàn ń wò lórí ẹ̀rọ móhùnmáwòrán l'Àgbákò ti wà nídìí iṣẹ́ tíátà. Wọ́n bá wọn ṣe eré orí ìtàgé tó ń pè ní stage. Wọ́n bá wọn ṣe talárìnjó tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí travelling theatre. Iṣẹ́ travelling theatre àgbà yẹn náà orí stage ní tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí o. Ṣé kí n má tàn yín? Òjò tí ń pagúnbọ̀ Àgbákò nídìí iṣẹ́ tíátà ọjọ́ pẹ́ o. Àwọn fọ́nrán àwòrán ìgbàanì lẹ̀ ń wò lójú ìwòran yín pẹ̀lú àwọn fọ́nrán òṣèré ìgbàanì láwọn tá a lè pè ní bàbá tíátà tàbí olùdásílẹ̀ iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ń sọ̀rọ̀ nípa modern theatre, Àgbákò náà rí gbà ló ń bẹ̀ torí ipa tí wọ́n máa ń kó nínú sinimá yàtọ̀. Èmi ni àjígìjàgà ní tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Broken Bottle, Radical Rascal Kamorudeen Saba, Sule Suebebe, Thompson àtàwọn òṣèré míì tí mi ò rántí dárúkọ wọn ń tọ Àgbákò lẹ́yìn ni torí mo lè pe Àgbákò ní mẹ́ńtọ̀ wọn tàbí tí n bá pe Àgbákò ní mẹ́ńtọ̀ wọn IPMI mi ò jayò pa rárá o. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Àgbákò ni wọ́n fún ní orúkọ ìnagijẹ the first bad man nídìí iṣẹ́ tíátà. Apààyàn, ká jalè, ká kópa ìkà tàbí ọ̀dájú, iwájú lẹ ti máa rí Àgbákò. Kódà tẹ́ ẹ bá ti rí Àgbákò nínú sinimá ẹ ti mọ ipa tó fẹ́ kó. Bó jẹ́ sinimá ìṣẹ̀ṣe, kí n padà sórí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. Ṣẹ́yìn náà rí i pé àwọn tí mo dárúkọ yìí ń tọ Àgbákò lẹ́yìn ni. Nǹkan táwọn èèyàn tó fi máa ń dá Àgbákò mọ̀ nínú sinimá yàtọ̀ sí irùngbọ̀n funfun wọn ni wọn kòǹgbàkòǹgbò òyìnbó tó máa ń sọ lẹ́nu. Àwọn bíi my head I've seen the koríkorí àjẹ́. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, gbogbo ẹni tó bá rántí sinimá Ire ń wá mi tí olóògbé Yẹmí Adégúnjú ṣe, Àgbákò ló sọ dáílọ́gì tẹ́ ẹ gbọ́ tán yẹn nígbà tó fẹ́ lọ pa ìyé eléwé tán máa ń kópa àjẹ́ nínú sinimá nígbà náà lọ́hùn-ún. Tẹ́ ẹ bá tún gbà àwọn òyìnbó bíi chronologically my medulla oblongata is about to be diffused into toxicology. Ẹ ti mọ̀ pé Àgbákò ló ń sọ̀rọ̀. Tẹ́ ẹ bá tún gbà àwọn ọ̀rọ̀ bíi ẹ̀dì ojú ẹ wò ó, mélòó ni mo fẹ́ kà nínú eyín adépèlé iṣẹ́ tí bàbá yìí ti ṣe. Ta ni yẹn? Ṣé ẹ̀yin lẹ ń da ọba láàmú? Àwa kẹ̀ kí la wá ṣe? A ti gba kámú. Ẹ tí ì gba kámú.
ìsìnlẹ̀ ó gbà ká mú sára lọ́kọ̀ọ̀kan fún wọn ní ká mú lọ́kọ̀ọ̀kan. Look at me. I am an undimensionable horror. And nobody can Tamilaya. He who Tamilaya is Takulaya. He who Takulaya will die hippopotaneously, patapatale and rautically. Are you okay? Yes, sir. Now, you try to be straight with me. If you refuse to be straight with me, I will make a ballock of you. Yes, immediately. Sir. Yes, sir. Now, tell me laconically. Owó tí wọ́n gbé wá fún ìrọ̀lẹ́ yìí ló gbé wá fún mi. Kí ló wà? Owó kò ní. Ṣọ́wọ́ mi ló yẹ kó ti máa béèrè ní. Ọ̀kẹ́rẹ́. Bàbá. Wo ojú wèrè yìí méjèèjì tó ń tanná bí ojú ológbò yìí. Wòyí tó bá wù ẹ́ kó fi ìbọn yọ. Má jẹ́ kó kàn ní ọpọlọ o, mo sì lọ́rọ̀ ọba sọ. Ẹlẹ́ lóhùn. Excuse me, sir. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ṣe yẹn. Owó wà nílé. Owó wà ó pọ̀ kan. Owó. Ṣé Bùrọ̀lá? Owó wo ló tún sọ yẹn? Àwọn owó tí chairman tó wà rọ̀lẹ́ ńkọ́. Ẹ sà, èmi kò mọ ní owó olówó ní. Bẹ́ẹ̀ ó pàṣà àtọwọ́ àjọ tó kún fún mi. Ó wà nílé sà. Bẹ́ẹ̀ ó wà nílé sà. Ṣé ìwọ ò mọ̀ pé owó olówó lè gún ná? Aṣọ aláṣọ lò gà gbàgbóra. Ó pàṣà. You are a bastard. Bẹ́ẹ̀ni sà. Compounded progenitor. Ó pọ̀ nílé sà. Now. Go warily and gigantically and bring the money here immediately. Yes. Okay. Shh. I am a good Samaritan. Yes, sir. I am your friend. Yes, sir. Don't be afraid. Yes, sir. Are you okay? Yes, sir. I am a good man. Yes, sir. You, this ultra-documented shake. Yes, sir. ní àdépèlé iṣẹ́ tí bàbá yìí ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sinimá ni bàbá yìí ti ṣe. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá àtijọ́. Àkọ́kọ́ tí màá dárúkọ ni ìjà òmìnira. Ìjà òmìnira tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Adé Love ni. Iṣẹ́ yìí gangan ni mo lè sọ pé ó fún Charles Olumo Agbako ní break in the entertainment industry. Bákan náà ni mo dárúkọ Taxi Driver sinimá olókìkí ni látọwọ́ Adé Love. Bákan náà IPMI mo bọ́ sórí ayé tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Ògúndé ni Ògúndé Films. Bákan náà ni mo dárúkọ sinimá Jáyé Sinmi tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Ògúndé ni. Bákan náà kí n wá bọ́ sórí àwọn ìgbàlódé sinimá bíi Ṣàwòrò Idẹ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Mainframe ni. Igbó dúdú tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Àmì Ọ̀run sinimá olókìkí ni. Bákan náà ni màá tún dárúkọ sinimá Jagun tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Ẹ̀jẹ̀ Àfín tó ti iléeṣẹ́ Báyọ̀wá Films and Records International jáde eléyìí tí olóògbé Yomi Ògúnmọ́lá darí lọ́dún náà lọ́hùn-ún. Bákan náà ni màá dárúkọ sinimá Ayé Ṣókùnkùn iṣẹ́ ọwọ́ Anthony Àrò Ògúndìmú ni. Tẹ́ ẹ bá rántí Bọ̀dámi Daniel tó ń lo mọ́tò funfun tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Àṣeyọrí látọwọ́ olóògbé Yẹmí Adégúnjú. Alékúwọdù tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Kórèdé Films ni. 100 years it no go happen iṣẹ́ ọwọ́ Dàgúnrò ni. Ẹ jẹ́ kí n wá dárúkọ sinimá méjì tí Àgbákò gangan gbé jáde láti iléeṣẹ́ wọn Àgbákò Films Production. Àkọ́kọ́ tí màá dárúkọ ni Agbọ́tikúyọ̀. Nígbà tí wọ́n sì ń ṣe stage drama ni bàbá yìí ti kọ́kọ́ ṣe Agbọ́tikúyọ̀, ṣùgbọ́n tí wọ́n pe àkọlé ẹ̀ ní ìgbà yẹn ní Gbọ́tikúyọ̀. Fọ́nrán rẹ̀ lẹ́ ń wò yìí. Ṣùgbọ́n nígbà tó wá dayé sinimá ẹ̀rọ móhùnmáwòrán wọ́n pe sinimá náà ní Agbọ́tikúyọ̀. Bákan náà ni màá tún dárúkọ sinimá Àjànàorò tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí
ṣe ra àwọn sinimá méjì tí mo dárúkọ yìí, Àgbọ̀tíkúyọ̀ àti Àjànàorò, àwọn sinimá tó lókìkí ni nígbà náà lọ́hùn. Àwọn sinimá yìí ló sì jáde láti iléeṣẹ́ Agbako Films Productions. Báwo ni orúkọ ìnagijẹ Àgbákò ṣe wáyé gan-an? Nígbà tí wọ́n fẹ́ ya sinimá ni tí àkọlé rẹ̀ ń jẹ́ Aníkúrá ní ìlú Ìwó. Ipa Aníkúrá ni ipa tí wọ́n fún bàbá Àgbákò láti kó nínú sinimá náà. Nígbà tí Charles Olúmọ máa kíra ẹ̀ nínú sinimá náà, ó ní èmi ni Àgbákò Aníkúrá. Láti ìgbà náà làwọn ènìyàn ti ń pè wọ́n ní Àgbákò Aníkúrá, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń pè wọ́n ní Àgbákò tí wọ́n yọ Aníkúrá yẹn sẹ́yìn torí ipa ènìyàn ìkà tó burú gan gbáà nípa tí wọ́n kó nínú sinimá náà. Nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan, mo ti sọ ipa tí Àgbákò máa ń kó nínú sinimá. Ìṣẹ́nu ní déédéé síbí torí kì í dùn kó pọ̀, ṣókí ṣáà lọ́bẹ̀ oge. Ẹ má gbàgbé láti láìkì fídíò wa, kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa IPTV YouTube channel, promoting our cultural heritage. Ẹ wá jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ìgbésí ayé rere tí Charles Olúmọ Sànyà Olú Àgbákò gbé lókè ìpẹ́ kan tó padà sọ́dọ̀ Adẹ́dàá wọn.